kan ṣẹ́pẹ̀ fún ẹni kí ló ń wọ́n rí ẹ tó ń wò bí ọ̀gbẹ́ni gbọ́wọ́ ẹ. òkété bí nǹkan ọbẹ̀ olóhùn bímọ sọmọ wà láwọn ètò bíi ni àbí àbírun ọmọ kì í jẹ́ tó kó tó bá tọmọ kó mọ̀ làálàá o. ẹ kò wọ́n ló ń ṣe èrè ni àbí wọ́n ń ṣàṣe mo gbé mọ́tò fún ẹ o lọ gbé mọ́tò fún ọmọ sẹ́ẹ̀ mọ́tò òye tó ṣe yẹn ló fẹ́ lọ pa mí dànù lójú ọ̀nà tó lọ fi mí pa ní gbòòrò ayé wẹ́ẹ́ mo ti wọ́ mọ́tò yẹn lọ sí workshop bẹ́ẹ̀ wá ti rí ń bẹ̀ láàrin wákàtí 4 kó bá mi parí mọ́tò yẹn tó o bá fẹ́ kí nǹkan mi ò ṣẹlẹ̀ ó mọ̀ pé bínú mi ò dáa o.